ẹ̀gbọ́n gé orí àbúrò rẹ̀ l'Ondo aráàlú dá àjọ ìyà fún ọ̀rọ̀ mọ̀bẹ́yìn yọ o. ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan ó mà ti gé orí àbúrò rẹ̀ nílùú Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. a mọ̀ gbọ́ wípé agbègbè Ondo Orígbára ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ Ajé Monday. àwọn fídíò kan lórí ayélujára ó mà ló mà ṣe àfihàn bí àwọn aráàlú bí wọ́n ṣe ń dídùn dúyà fún afurasí náà tó gbé orí àbúrò rẹ̀ tó mà pa náà lọ́wọ́ o. ìròyìn ni ọmọ ọlọ́pàá kan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àwílò ní agbègbè náà ó ní tẹ̀gbọ́n-tàbúrò ọ̀hún nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Àyànládé Ọláyínká Olúṣọlá ó má fìdí rẹ̀ múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà mà wáyé o. kọmíṣánná ọlọ́pàá Lawal Adébọ̀wálé ó ti wá pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ ní kankan o láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. kọmíṣánná ó mà tún ti pàṣẹ pé kí wọ́n taari ẹjọ́ náà sí ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn ìyẹn CID fún ìwádìí ní kíkún. alukoro ọlọ́pàá náà ó ṣàlàyé síwájú sí wípé ọmọ bàbá kan náà ó ní afurasí àti ẹni tó gé orí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó mà kọ̀ láti fi orúkọ àwọn méjèèjì léde. ó ní ọmọ ọdún márùndínlógún ó ní àbúrò tí wọ́n gé orí rẹ̀ tí ẹ̀gbọ́n tó gé orí àbúrò rẹ̀ tó sì jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Àyànládé ní afurasí náà ti jáde láyé o lẹ́yìn tí àwọn aráàlú mọ̀ lù ú ní ìlú Bàrà lẹ́yìn tí wọ́n ká orí àbúrò rẹ̀ mọ́ lọ́wọ́ o. ó ní ilé ìwòsàn mọ́ ló kú sí o nígbà tí àwọn aráàlú tí wọ́n ká orí àbúrò rẹ̀ tí wọ́n ká mọ́ lọ́wọ́ o wọ́n dídùn dúyà fún un títí tó fi dákú náà gbẹ̀dán. àsìkò náà ó ní àwọn ọlọ́pàá dóòlà rẹ̀ lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ilé ìwòsàn náà ló dákẹ́ sí o. ọlọ́pàá wá parọ́rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọ́n ti jáde láyè èyí kò dí ìwádìí àwọn lọ́wọ́ o. kọ́lọ́run ọba Elédùmarè kó là wá ń bẹ̀. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòjọkan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀ a kú gbìyànjú Ọlọ́run ó fèrè sísèmi àtìyìn o.